nípínlẹ̀ ọ̀yọ́ rasaki yìnbọn lu ọdẹ akẹgbẹ́ rẹ̀. ògbójú-ọdẹ nínú igbó orúmọlẹ̀ ẹni ọdún márùndínlógójì kan tí orúkọ rẹ̀ ń jẹ́ waheed rasaki ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tẹ̀ báyìí pẹ̀lú bó ṣe dáná ìbọn ya ọdẹ akẹgbẹ́ rẹ̀ fẹ́mi oyèdépò títí tó fi gbèkúrújẹ lọ́wọ́ ẹbọra nílùú ìbàdàn tí ṣe olúùlú ìpínlẹ̀ ọ̀yọ́. nínú àtẹ̀jáde kan tí alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ọláyínká àyànládé fi síta lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ló fi jẹ́ kó di mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ búburú náà ṣẹlẹ̀ ní ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ títí ọjọ́ keje oṣù kínní ọdún yìí ní orítan ìjàyè ní agbègbè mọ́níyà níjọba ìbílẹ̀ àkínyẹlé. ó tẹnumọ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ni fẹ́mi ṣubú lulẹ̀ tó sì kú gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe sọ. ní ọjọ́ keje oṣù kínní ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní dédé agogo 2 ọ̀sán níbi tí rasaki ti yìnbọn lu fẹ́mi. nígbà tí àwọn ọlọ́pàá dé ibi ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n bá òkú fẹ́mi nílẹ̀ tí wọ́n sì fi pápẹ́ òfin gbé rasaki. wọ́n ti wá ní ìwádìí ti bẹ̀rẹ̀ báyìí lórí ohun tó di kókó nínú ìṣẹ̀lẹ̀ abàmì ọ̀hún.